Aláròyé máa wí o. Nítorí ọ̀dá òjò àwọn mùsùlùmí wọlé àdúrà lọ́sùn. Àwọn aṣáájú ẹ̀sìn mùsùlùmí nípínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé ó ṣeéṣe kó jẹ́ ẹ̀ṣẹ̀ tó pọ̀ jù ló fa ọ̀dá òjò ní ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn apá ibì kan lórílẹ̀‐èdè yìí. Lásìkò àdúrà pàtàkì kan tó wáyé ní Yídì Òṣogbo lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 18 oṣù yìí ni wọ́n ti sọ pé àìsí òjò ọ̀hún ti ṣàkóbá ńlá fún irúgbìn tí àwọn àgbẹ̀ gbìn. Bákan náà ni wọ́n ní ó ti mú kí ètò ọrọ̀ ajé dẹnu kọlẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ èrè oko tó ti yẹ kó máa jáde láti lè mú ara dẹ̀ kí ara dẹ̀ àwọn aráàlú ló ti jóná mọ́lẹ̀ pátá. Alága àgbáríjọ àwọn ìmáàmù àti àáfàá lọ́sùn Sheikh Musa Animasahun sọ pé ìgbésẹ̀ láti gbàdúrà sí Ọlọ́run pé kó rọ̀ òjò pọn dandan láti lè jẹ́ kí oúnjẹ pọ̀ yanturu. Animasahun ké sí gbogbo àwọn aṣáájú ẹ̀sìn láti tún ìbáṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run ṣe kí Ọlọ́run lè forí ẹ̀ṣẹ̀ jì wá kí òjò ìtura sì lè rọ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun àti níbi gbogbo lórílẹ̀‐èdè yìí. Gẹ́gẹ́ bó ṣe wí, a gbọ́dọ̀ tún ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run ṣe. Ẹ̀ṣẹ̀ tí à ń dá lè ní ipa tó ń kó nínú ọ̀dá tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ ká fi ìbẹ̀rù Ọlọ́run kún gbogbo nǹkan tí a bá ń ṣe, ká sì bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kí òjò ìtura bá lè rọ̀ fún wa, eléyìí tí yóò mú kí ètò ọrọ̀ ajé rú gọ́gọ́ sí i. Bẹ́ẹ̀ ni ìmáàmù àgbà Animasahun ṣe sọ nítorí òjò tí kò rọ̀ káàkiri ibi gbogbo nílẹ̀ wa. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.